nǹkan kan tó dẹ̀ dùn mí lórí ọ̀rọ̀ Nàìjíríà ká tó lọ sí ọ̀dọ̀ bàbá láàárọ̀ ìjẹ́ asáré débẹ̀. Àwọn ajínigbé wọ́n sì ní àwọn ọ̀fẹ́ náírà mọ́ pé kí wọ́n má sẹ́ǹdì náírà sáwọn mọ́ pé náírà ti useless pé kí wọ́n máa sẹ́ǹdì pounds kí wọ́n máa sẹ́ǹdì dọ́là kí wọ́n máa sẹ́ǹdì owó ìlú èbó ń làwọn fẹ́ báyìí wọ́n sì ń rìkọ́ọ̀dù ara wọn wọ́n dẹ̀ ń fọ́n sórí Facebook wọ́n ń fọ́n sí TikTok wọ́n ń fọ́n káàkiri ẹ jọ̀ọ́ ṣé a lè tíráàkì wọn ni kí ni wọ́n gbé jẹ tí wọ́n fi lè ṣerú eléyìí bí ẹnìkan bá bùjọba níbi tá a wà yìí wọ́n tírèsì ẹ̀kẹ́ àbí mo parọ́ ni kí ló dé kí làwọn gbé mi ẹjá débi tí mò ń sọ yìí ná pápápá ká wo bí àwọn èèyàn yìí ṣe ń ṣe eléyìí ní agbára pọ̀ Lagelu 96.7 ẹ bá ń gbé kinní ọ̀hún síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n wá yọrí torí wípé. And as I said earlier, we had different crises in the past and we were able to overcome. And whatever crisis we have in the country today, by the grace of God, we will one day overcome. And Nigeria will come to be one great country, united, prosperous, economically strong, with a political clout. And Nigeria, by the grace of God, will one day take a proper place in the Committee of Nations, will lead the Africans, will inspire the blacks all over the world. This is my prayer. Good Christians too believe in the same way. He who has faith in God does not lose hope in him. But we must work hard. The potential leaders in the country must make up your mind to change your attitude, to become patriotic, to emulate our founding fathers. You must be committed and dedicated to the nation. You must forget all these tribal and religious differences and come together. It's not for nothing that God has brought us together. Different religions, different tribes, and different races. Learn to live together peacefully because of the road we are going. If we are not united at home, if we don't respect one another at home, there is no peace. Nobody outside will respect us and accept our leadership. You, the youth, are the answer. You are the panacea to our evil state. You are the solution to the problem. You are the vanguard. Yorùbá ní mi ò fẹ́ dárúkọ ẹ̀yà kankan Yorùbá ní ẹni fún kinní kan lọ́tí mu ló kọ léèbó tó ní give me another tumbler. Ṣé rí orílẹ̀-èdè yìí a ti ń sọ time without number. General Sani Abacha nígbà ayé ẹ̀ ó sọ̀rọ̀ kan ó ní tí wàhálà bá ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tó bá fi pé 24 hours tí ò dáwọ́ dúró ó lọ́wọ́ ìjọba nínú. Àwọn wọ̀nyí àwọn tí wọ́n rán wọn níṣẹ́ wà nínú ìjọba. Láyé Jonathan mo fẹ́ mú wa padà ká lè rántí ni láyé Jonathan. Ẹ bá ń dá padà ẹja yórí ẹ tú wọn tẹ ẹ ṣíà ẹ d'Abuja ẹ ṣíà ẹ káàkiri ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé n tí wọ́n ń ṣe yìí ọ̀dà tó ẹ jẹ́ káwọn ẹ̀ṣọ́ aláàbò múra iṣẹ́ wà fún wọn láti ṣe omi ń bẹ lámù wọn ẹ tẹ̀wájú. Atọ́kùn Jonathan ní gbogbo parasasta ìjọba ọ̀hún ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ministry kò síbi tí ò sí táwọn ní Boko Haram. Pé so definitely wọ́n wà nínú ìjọba ẹ jẹ́ àfikàn ṣe example láyé Buhari wọ́n mú àwọn terrorist kan wọ́n láwọn terrorist yẹn káwọ́ sókè pé àwọn ò jagun mọ́ wọ́n wá lọ ta tẹ́ǹtì wọ́n kó aṣọ sí wọn lọ́rùn wọ́n tún lọ kọ́ wọn nílùú òyìnbó níbi tí ìyà ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n kàwé tí wọ́n ò ríṣẹ́
wọ́n wá kó terrorist lọ sílùú òyìnbó ń bọ̀ máa padà dé wọ́n dà wọ́n sínú sójà ẹjọ́ kílẹ̀ expect. wọ́n ní rọ ni pé kò àwọn ọ̀dà wọn nù sójà àkànní ọ̀dà wọn bẹ́ẹ̀ àkànní wọn ọ̀dà wọn bẹ́ẹ̀. àtọkùn tó bá níta ló parọ́ jù ní nàìjíríà ẹni tó kọ́ ọmọ nàìjíríà ní rọ́jù àwọn tó ń ṣèjọba lé wa lórí ni àwọn olóṣèlú ni. sójà lọ́mọ wà lẹ́gbẹ̀ẹ́ yín. òótọ́ mo sọ fún yín àtọkùn àwọn tó ń parọ́ jù lórílẹ̀‐èdè yìí àtọkùn àwọn tó ń parọ́ jù ní nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí olóṣèlú ni wọ́n. olóṣèlú ló máa sọ fún yín pé dúdú ni kíní ìtẹ́ padà bá pupa ń bẹ̀. bólóṣèlú bá ní ẹ máa lọ tẹ́ ẹ bá yà tètè padà ọlọ́mọdé kó jẹ́nu kan náà lólúwa ẹ̀fọ́ ló jábọ́ sí. òótọ́ mo sọ fún yín o ṣé rí ìdí tí ò ṣe for example àṣìjẹ kan tán kò tí ì tán nípa ti Boko Haram wọ́n tún lọ dá Lakurawa àbí kí wọ́n porúkọ ẹ̀ another terrorist group wọ́n tún lọ dálẹ̀ newborn baby wọ́n tún lọ dálẹ̀ àwọn ẹ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú ẹ jọ àwọn wo ló wà nídìí ẹ̀ ṣé fóònù kan ni wọ́n lò ní. local government wo wọ́n wà. ṣé kì í ṣe mọ́tò ló ń gbóúnjẹ lọ fún wọn ṣé kò ń ṣọ̀kadà náà ń lò lọ́bẹ̀ so wọ́n wá ní wọ́n ṣe lè tíráàkì wọn bọ̀ wọ́n ní tíráàkì wọn torí àwọn bàbá àṣàlẹ̀ wọ́n wà nínú ìjọba àwọn bàbá àṣàlẹ̀ wọ́n wà nínú ìjọba. wọ́n làwọn ọ̀gbà náírà. kò pọ́síbù kí ẹ sọ fún adigunjalè pé kó ṣòfin bí wọ́n ṣe máa mọ́ lọ́ṣà báwo ló ṣe máa ṣòfin bọ́ ẹ máa mọ́mọ́ ìyá ń bò pé ń bò ti mọ̀ wípé tóun bá ṣòfin yẹn òfin yẹn yóò mú ọ̀bẹ báwọn náà fúnra òun dì í. so tí a bá tètè tún mindset wa ṣe ní Nàìjíríà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè tí wọn ò ní sinmi lónìí tí wọ́n á ní terrorist níbí bandit lọ́la wàhálà ń bí wàhálà bó ṣe ń bẹ̀rẹ̀ náà lélẹ́yìí. ẹ wo gbà tí Boko Haram ti dé Nàìjíríà àti gbà ẹni Nàìjíríà ò ti ní sinmi. bìtìbìtì owó là ń ṣẹ́ka ètò ààbò. Nàìjíríà la wà ní ẹlí etí ṣé àgbà gbogbo irú nǹkan báyìí ní Nàìjíríà ń gbà yẹn ni. àgbọ̀n náà Nàìjíríà la wà ní ẹlí náà etí àgbọ̀ gbogbo irú nǹkan báyìí ní Nàìjíríà ṣùgbọ́n mo ti sọ kinní kan o mo ní ilé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ wà ń kékeré ni o tí ilé tó máa lé ilé yẹn bá dàgbà tí bàbá ẹ̀ ò bá ṣọ́ra yóò ta lé mọ́ bàbá ẹ̀ lórí kódà tí ó tún lé bàbá ẹ̀ bọ́ta ọmọ àlè Nàìjíríà ti dàgbà àwọn kàndẹ́nù resident wá pọ̀ ju èèyàn gidi lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń darí wa political investors ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn dẹ̀rẹ̀ wọn kò kílẹ̀ oṣù láìláà wọn ò kọ kí ẹ̀mí èèyàn ẹgbẹ̀rún kó bọ́ nítorí pé àwọn fẹ́ achieve. a níyàwó lè bọ̀ over to you. ohun tí ọ̀bàní Jésù sọ bó ṣe rí bọ́tò ojú tẹ̀mí fi wúre ṣe rí lára business tó wà profitable jù ní Nàìjíríà yìí bí business mẹ́ta ni wọ́n sì tó wà profitable jù tó yẹ pé tó bá fẹ́ make owó ní Nàìjíríà yìí kidnapping wà lára wọn òṣèlú wà lára wọn ti church business ó wà lára wọn now sẹ́rí kidnapping tá à ń sọ yìí ẹbí tí ọba Jésù ń sọ yẹn iṣẹ́ ni okòwò ni tẹ́ bá wo gbọ́ àwọn tó ń kidnap tẹ́ bá wo àwọn tó wà mẹ́yẹn ẹ wo aṣọ tí wọ́n ń wò ẹ wo life wọn ẹ lè sọ pé àwọn yẹn ní páwọn yẹn tí wọ́n ń fún ní mílíọ̀nù gbèsè ayé wọn. mo wà ní Àbújá bíi oṣù mélòó sẹ́yìn èmi àti ọ̀kan láwọn cosmate mi àwa ń sọ̀rọ̀ in general àwa ń discuss ọ̀rọ̀ yẹn náà irú ọ̀rọ̀ báyìí náà lásọ débẹ̀ wọ́n tíráàkì ẹnìkan ó ń sọ fún mi wọ́n tíráàkì àwọn ọlọ́pàá gbé wọn security wọn ni wọ́n ní wọ́n tíráàkì ẹni yẹn wọ́n tíráàkì ẹ̀ wọlé sí ibi ọ̀dọ̀ àwọn alágbára l'Àbújá ibi owó tó ń gbà so now ó túmọ̀ sí wípé àwọn kan ló ń fún wọn pé ẹ lọ gbé yàn ẹ jẹ́ n fi lápẹ̀rẹ̀ kan ó dẹ̀ mélòó tẹ́ rí tí àwọn olè ń lọ jà nílé nìsín ládùúgbò ó lè jà mọ́ kò sẹ́ni tí ayé ìgbà kan ni pé láyé ìgbà táwọn sì kẹ́ tilẹ̀kùn ṣe kiri kan àtọ́wá ti tájẹ̀tì irú ẹ̀ tọwọ́ blue lẹ́gbẹ̀ẹ́ mi. èmi ò dá nǹkan kan ẹ dágun bàbá. wọ́n ti wò wípé kò sí ìtọ́wà ní ìsìn Nàìjíríà ní ìsìn owó wọ́n ti wò pé ibi tá a ti lè rówó nìyẹn. àwọn ìjọba tó sì wà ń bẹ̀ tó bá wọ́n mọ̀ bọ́ sí lè ṣe o sẹ́gẹ̀tì ṣùgbọ́n àwọn kan wà tó pé a lè sọ lórí afẹ́fẹ́ so kidnapping tó ṣẹlẹ̀ ẹ wọ wọn làwọn ò ní ìdí náírà mọ́ náírà wúlò mọ́ ṣé náírà wúlò mọ́ ni ẹ wo $1 nísìn lọ́tọ̀ 2,000 naira bàbá àdúrà ní ká mọ̀ dúpẹ́ pé orí ọ̀fẹ́ ọlọ́run ìjọ ti di 10,000 naira so nígbà tẹ́ bá fún yẹn ní sẹ́wọ̀n pé tẹ́ bá pààkì and then meanwhile náírà ó easy láti lè track tẹ́ fẹ́ fún wọn
wọ́n lè track ẹ̀ but dọ́là ẹ bá kó dọ́là ẹ lọ fi ṣe ẹ lọ ṣẹ́ sí dọ́là kẹ́ mọ́ kó bọ̀. ọmọ ṣe o. nígbà tá à níjọba tí wọ́n ṣe tán láti ṣàánú mẹ̀kúnnù ìjọba ń fìyà